Evangelist Ọpẹ́ Ọlárẹ̀wájú David tí gbogbo èèyàn mọ̀ sí Blessing ló fi ìdùnnú fi ayọ̀ ṣe ayẹyẹ ọdún ọ̀hún lọ́jọ́ 9 oṣù kejì ọdún 2025 ní gbọ̀ngàn ilé ìpàdé tó wà lókè téńté fún ilé ìgbafẹ́ ìlú Ìpàṣà àti ìlú Ìpòbẹ́ láyẹyẹ ọ̀hún ti búrẹ́kẹ́. Lásìkò tí ètò náà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà èyí tó nírúurú àwọn ìjọ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, ìjọ láti ìlú Ìpòbẹ́, láti ìlú Òkètù, láti ìlú Àjáwẹ̀rẹ̀ tó èdè Ìsàkété Ìfàyìn fi kárí gbogbo orílẹ̀-èdè Benin lápapọ̀, láì gbàgbé àwọn tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Lẹ́yìn tí wọ́n fa lọ fà á bọ̀ lórí ọ̀rọ̀ ìdíje gẹ̀lẹ̀dẹ́ gospel acapella lẹ́tọ̀ ọ̀hún títún ipò tí wọ́n sì fi ṣe àfàyọ ẹni ó wà nípele àkọ́kọ́, ìpele kejì àti ìpele kẹta kí wọ́n tó darí sí abala ibi tí ayẹyẹ ọdún ọ̀hún bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Olórin ẹ̀mí tí à ń bá dúpẹ́ náà, ìyẹn Evangelist Blessing ló kọ́kọ́ fi àǹfààní sílẹ̀ láti yin Ọlọ́run lórí ìgbé ayé ẹ̀ pẹ̀lú bí gbogbo àwọn ènìyàn ṣe péjú pésẹ̀ láti bá a kópa níbẹ̀. Onírúurú àwọn ẹgbẹ́ akọrin tí a kò lè kà tán ló láǹfààní láti farahàn níbi ayẹyẹ yìí, ìyẹn kọ́nsáàtì tí ó fi sọrí ọdún 10 tó ti ń kọrin bọ̀. Alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ Olóyè Dínà Simon Adébáyọ̀ ó láǹfààní láti bá wọn péjú pésẹ̀ síbi ayẹyẹ náà níbi tí ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ eléyìí tí ó bọ́lẹ̀ fún àwọn ènìyàn kò lóǹkà. Ohun gbogbo gborí ẹ̀rọ ayélujára kan lásìkò tí ayẹyẹ náà tí ó wáyé, èyí tí Evangelist Blessing Ọlárẹ̀wájú tí ó gbé kalẹ̀. Pẹ̀lú ìdùnnú, ijó àti ayọ̀ ní gbogbo àwọn ọmọ ìlú fi lórí ọ̀fẹ́ láti ṣe àtìlẹ́yìn fún Blessing jọ yìí kó tó di pé ohun gbogbo ó wá sópin. Iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV láǹfààní àti wà ń bẹ̀ lánìkà fi tó yín létí bí ohun gbogbo ti lọ. Ká súnmọ́ ìṣòlànà tí ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. lóore ògo ọlá ní fún wọn. Ọ̀sọ́lọ́ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.